ṣe àyàn yìí. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Mo tún wí lẹ́ẹ̀kan sí ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Lord, we thank you. We say there is none like you. We give you all the glory. We give you all the honor. We give you all adoration. As old as you are, you've never changed. You can never change. You will never change. Hey! Ayérayé ẹ ṣé o. Ayérayé ẹ ṣé. Iṣẹ́ wòlíì máa pọ̀ gan lónìí. Ọba àwọn ọba tó ń jẹ́ àlèwí lè ṣe, we welcome you. Àwọn áńgẹ́lì tí Ọlọ́run ti yàn tì wá lónìí, we welcome you. We speak to the north, to the west, to the east, to the south. Any power that cannot stand the name of the Lord Jesus Christ, we render you useless. Ayérayé ẹ ṣé o. Ayérayé ẹ ṣé o. AlujoHymn Fusion episode 135. It can only be you. We return all the glory, honor, adoration back to you. Ẹ ṣé àyè ọpẹ́ yọ. Lord, thank you. Lord, thank you. Thank you. Thank you. Ẹ wálé, ẹ wálé, ẹ wálé, ẹ wálé. Mo ń gbọ́ orin kan in the spirit realm. Ó ṣe. Ẹ máa bọ̀ wá o, ẹ máa bọ̀. Hey! Ẹ máa bọ̀ wá o, ẹ máa bọ̀. Áńgẹ́lì tó lásìkò yìí o, ẹ máa bọ̀. Ó ṣe àyàn yìí. Bó bá ti rí ni kí ẹ wí. Ẹ̀yin áńgẹ́lì tẹ́ lásìkò yìí, ẹ máa bọ̀. Ọmọ ọlọ́rọ̀ ló ń sọ̀rọ̀. Ẹ̀yin áńgẹ́lì tẹ́ ń bá arúgbó ọjọ́ ṣiṣẹ́ lókè, ẹ máa bọ̀. The angels that walk with the one that sits on the throne, we need you right now. Ẹ máa bọ̀ wá o, ẹ máa bọ̀. Ẹ máa bọ̀ wá o, ẹ máa bọ̀. Áńgẹ́lì tó lásìkò yìí o, ẹ máa bọ̀. Ayérayé nínú ọ̀run ẹ̀mí mímọ́, ẹ̀mí inú àwọn wòlíì. Ẹ káàbọ̀. Ẹ káàbọ̀. Ẹ káàbọ̀ sí Ṣílò wa níbí. Ayérayé ẹ ṣé o ṣé àti ìrètí rẹ. Káàbọ̀.
Okay, you are welcome to AlujoHymn Fusion. Episode 135, Sunday. Yeah, we're all on the screen. Facebook. You are welcome to AlujoHymn Fusion, episode 135. Ayérayé máa ṣe lónìí. Kò ṣe. The Lord is going to do unusual today. Kò ṣe. AlujoHymn Fusion episode 135. 135. The Lord is going to do unusual today. Episode 135. The Lord is going to do unusual today. His promises to be an awesome time in the presence of the Most High God today. Áńgẹ́lì tó lásìkò yìí, ẹ káàbọ̀. Thank you, Ancient of Days. Ayọ̀ yìí jọba lù bá lùlù yẹn pọ́pọ́. You are welcome to AlujoHymn Fusion episode 135. For those of you that is watching on Facebook, please share. Invite your friends and family to join us. AlujoHymn Fusion episode 135. Please share on Facebook, share. Invite your friends and family to join us. It promises to be an awesome time today in the presence of the Most High God. Those of you on Instagram, invite your friends and family to join us. On YouTube, we are there. Segun Oluwayomi TV. Iṣẹ́ wòlíì máa pọ̀ gan lónìí. Ayérayé ló ń ṣe kì í ṣàwa. Ẹ̀yin Olúwa lógo. Okay, for those of you on Facebook, get ready. Sylvia, ṣe ti ready for Facebook? For those of you on Facebook, get ready. On YouTube, get ready. Èrò ti pọ̀ lórí Instagram gbọ́jọ́ sáré wò wọ́n. YouTube, episode 135, not 134. The Lord is
unusual today in the name of the Lord Jesus Christ. Now, you just think about the faithfulness of God for the past 12 months. This is December. Oshe. Oshe. This is December. Some people started this year with us, they are no more. But for you, for me, we are alive. It's not that we are righteous. It's not that it's our armor, but we are just enjoying the grace of God. I know you are going through a lot. Everybody is going through a lot. But still find it in your heart to praise God, to worship God. Because this God has been so faithful to us. AlujoHymn Fusion episode 135. Please share on Facebook, share. Invite your friends and family to join us. The Lord will do unusual today in the name of the Lord Jesus Christ. Otironi, ayérayé máa ṣe láṣepé lórúkọ Jésù. This year, in plenty, in breakthrough, in blessings from the throne of grace. All you need to do is to just praise and worship Him. That is what you need to do. Praise and worship Him. Ayérayé ló ṣe o, kì í ṣe èèyàn. Ẹ̀yin Olúwa lógo. Okay. Kí ló ṣe lórí Facebook? Israel Oyende. Èmi wò ó, mo wò ó.
Unusual thing is going to happen to a lot of people this week. Nirenio. Ayérayé máa ṣàánú àwọn èèyàn gan. Because a lot of people are going through a lot. A lot of people are going through a lot. Ṣùgbọ́n olùmọ̀ràn ọkàn. We do unusual in the lives of people. Don't bother yourself about what is happening around you. The Lord is still very, very faithful. The Lord is still very, very faithful. He will do that which Him alone can do today. In the name of the Lord Jesus Christ. AlujoHymn Fusion episode 135. Ayérayé gbé ọwọ́ lé gbogbo àwọn equipment wa, let your name alone be glorified. And you will do that which you alone can do in the name of the Lord Jesus Christ. Galatians 6:17 says, from this time henceforth, let no one trouble us or be our body the marks of the Lord Jesus Christ. Ayérayé ló ṣe kì í ṣe èèyàn. Instagram, ẹ gbé ọwọ́ yín sókè kẹ́ máa bẹ̀rẹ̀ sí yọ̀ kẹ́ máa yin Olúwa lógo. Okay, David Lade 12, gbé rẹ̀ sílẹ̀ wà tó. Àyàn yìí máa ń rìlù yí ọba àwọn ọba. Okay, I'm not on Facebook, why? Okay, we soon get to Faji. Instagram, please, we are very sorry. We attend to you now. Okay. Imole Akindoye, play me Okomi Olúwa.
jọ̀ọ́ ẹ tètè bá wa connect Facebook ẹ jọ̀ọ́ ń tọrọ lọ́hùn.
35. Dr. Oluwayomi Shomide. Ẹ ò ní jẹ́ ní àwátì lórúkọ Jésù. Iléeṣẹ́ fàájì ò ní jóná. That communication ò ní jóná lórúkọ Jésù. Bó o ṣe ń gbọ́ mi lórí fàájì yẹn, ìwọ kọ̀ọ̀rọ̀ bá mi gbé ọwọ́ ẹ sókè kó máa jó sí Ọlọ́run àwọn Ọlọ́run. Káwọ́ méjèèjì sókè kó ní Ọlọ́run àánú ẹ ṣé o. Mo dúpẹ́ pé mo rí àánú gbà mo wà láàrin àwọn alààyè. Wá bá mi lórí Facebook Segun Oluwayomi, lórí Instagram @Segun_Oluwayomi, lórí YouTube Segun Oluwayomi TV, lórí TikTok @Segun Oluwayomi. Ayérayé ló ń ṣe kì í ṣàwa. Ẹ̀yin Olúwa lógo. Kí ló ṣẹlẹ̀ lórí fàájì? Adébísí Job láti Ọ̀tà. Àkọ́kọ́wá Amúyìwá bẹ́ẹ̀ ni o. Kí ló ṣẹlẹ̀ lágbo fàájì? Ayẹnu Fábùsù yìí láti Badagry. Olúwa ẹ tóbi. Tún ṣẹlẹ̀ lágbo fàájì. Adé ní ìṣekórí láti Àjàgbàdì. Mò ń tẹ̀síwájú. Bó ṣe ń gbọ́ mi lórí fàájì yẹn, Ọlọ́run máa ṣọdún fún ẹ lórúkọ Jésù. Bẹ́ẹ̀ ni in the next 2 weeks a máa ṣe Christmas. Ọlọ́run máa ṣọdún fún wa lórúkọ Jésù. Ìwọ kan máa jókòó máa yọ̀. Oronú ohun tọ́lọ́run máa ṣe Ọlọ́run máa ṣe. So the best thing that can happen to you now is to just be praising God. This is AlujoHymn Fusion episode 135. Ayérayé ló ń ṣe kì í ṣàwa. Bí ọwọ́ ẹ sókè kó máa bẹ̀rẹ̀ sí ijó kó máa yọ̀ kó máa yan bá àwọn bàbá Olúwo máa ṣe o. Dr. Oluwayomi Shomide ẹ ṣé o. Thank you so much for hosting us last week Tuesday. God bless you, sir. The Lord will keep you in the name of the Lord Jesus Christ. Olórí ìjọ tọ̀run. Lórí fàájì ṣé kó ní ọdún ayọ̀ láti Àjàgbàdì ìwọ tó fẹ́ wọlé àwọn máa sì títí
ṣẹlẹ̀ lágbo fàájì. Ìkìnnẹ́sì Adéròmú láti Ìyànà Ìlógbò. Ẹ jẹ́ ká finú dídùn yìn Olúwa olóore. Gbogbo èyí tẹ́ wà lórí Facebook, ó dẹ̀ gbé Facebook wọ́n mess up lónìí àti YouTube. Ẹ wá bá wa lórí Instagram, @Segun_Oluwayomi on Instagram. Meet us on Instagram, @Segun_Oluwayomi. I'm there live. Subscribe to our YouTube, Segun Oluwayomi TV, Facebook, Segun Oluwayomi. Kí ló ń ṣẹlẹ̀ lágbo fàájì? Ọláwálé Ọládúméjì láti Àtọ̀. Má kọjá mi olùgbàlà gbọ́ àdúrà mi. Kí ló tún ṣẹlẹ̀ lórí Facebook? Dáúdà Ọlálẹ́kan láti Òpó Wàdágìrì lórí fàájì. Kí lẹ sọ? Ọdún lọ sópin bàbá rere. Lágbo fàájì. Lawrence Ìdòwú láti Arárọ̀bíalé. Wọ́n súnmọ́ Ọlọ́run alààyè.
@Segun_Oluwayomi. Wá bá mi lórí Facebook Segun Oluwayomi. Lórí YouTube Segun Oluwayomi TV. Sórí kọ́dún tó parí ayérayé máa dá ẹ láre ó máa ṣàánú fún ẹ. Bí ọwọ́ ẹ sókè kó máa jọ́sẹ̀ àánú ló sọ̀rọ̀. Kí ló ṣẹlẹ̀ lágbo fàájì? Pásítọ̀ Isaac láti Ìṣẹ́rí. Bí Kristi ti dá ọkàn mi nídè. Sọ́ọ́ni bó ṣe gbọ́ mi lórí fàájì yẹn gbé ọwọ́ méjèèjì sókè kó wá kọrin tẹ̀lé mi. Ọdún lọ sópin o bàbá rere. Fìṣọ́ rẹ̀ ṣọ́ mi o tọmọtaya. Ohun tí ó pa mí lẹ́kùn o lọ́dún tuntun. Má jẹ́ kó ṣẹlẹ̀ sí mi o bàbá rere. Wàá fọwọ́ ẹ̀ sọ̀yà. Wàá tún sọ pé mo fọwọ́ sọ̀yà. Lórúkọ Jésù, ayọ̀ lèmi yọ mí lọ́dún ìjà. Ó jẹ́ sọ́tì tí ẹ tẹ̀mí ni mo sọ yẹn, ẹ̀yin Olúwa lọ́jọ́. Ó ṣe àyàn yìí, ó ṣe. Ọlọ́run tí ò jẹ́ kí wọ́n kọ́ àkàfù sí ẹ lọ́wọ́. Ọlọ́run tí ò jẹ́ kó wà lórí ìdùbúlẹ̀ àìsàn nílé ìwòsàn. Ọlọ́run tí ò jẹ́ kí ẹ̀yà ara rẹ̀ ó daṣẹ́lẹ̀. Òun la ní kó yìn yí o. Ẹ bá wọ yin Olúwa hallelujah lórí fàájì kí ló ń ṣẹlẹ̀? Ọdẹ́wì láti Ọ̀tà. Ọpẹ́ yẹ ẹ́ o bàbá. Wá bá mi lórí Facebook Segun Oluwayomi. Lọ subscribe sí YouTube wa Segun Oluwayomi TV. Lórí Instagram @Segun_Oluwayomi. Àwọn èèyàn ti wá bá mi bẹ̀ lórí fàájì. À ń gbádùn ara wa lọ́wọ́lọ́wọ́ báyìí. Lórí TikTok @Segun Oluwayomi. Ayérayé ló ṣe. Dr. Olútáyọ̀ Ambro Ṣọ́mídé.
mi ò ní wá yín tì lórúkọ Jésù. Ẹ wò ó, gbogbo tó ń fi àtúnṣe nú ayé yín, ayé àwọn ọmọ yín, ayé ìyàwó yín, gbogbo àwọn tó bá yín iṣẹ́, ẹ̀mí mímọ́ máa ṣe lórúkọ Jésù. Kí ló ṣẹlẹ̀ lágbo fàájì? Abọ́sẹ̀dé láti Ṣàngó. Mo wọ́n bí tí mo ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni o. Fàájì Ṣẹ́gun ọdún fá láti Ṣàngó orí ọ̀fẹ́ ṣẹ́ni ìgbẹ́kẹ̀lé mi. Fàájì Samuel Adéọ̀sùn láti ìṣẹ̀lẹ̀ láìka Blessed Assurance. Àlọ́ náà máa ṣọdún ayọ̀ fáwọn èèyàn kọ́dún yìí ó tó parí lórúkọ Jésù. Nínú ọ̀sẹ̀ tá a fẹ́ mú yìí bó ṣe ń gbọ́ mi lórí fàájì tó ń wò mí lórí Facebook, tó ń wò mí lórí TikTok, tó ń wò mí lórí YouTube, lórí Instagram, Ọlọ́run máa ṣọdún ayọ̀ fún wa lórúkọ Jésù. Gbé ọwọ́ ẹ méjèèjì sókè kó o sọ fún Ọlọ́run pé ìwọ nìkan ló lè ṣe, àfi ìwọ ló lè bá mi ṣe o. Àfi ìwọ ló lè sọ̀rọ̀ mi dáyọ̀, ara ilé mi bá mi gbé Jésù mi ga, kí gbogbo ènìyàn kí mi kú oríire. Lórí fàájì, lórí Facebook, lórí Instagram, lórí YouTube, àwọn èèyàn máa kí wa kú oríire lórúkọ Jésù.
Atiku Olori Faji. For those of you that came from Faji to join me tonight, this is Segun Oluwayomi. What do we do every Sunday? Amawa we praise our God. 7 p.m. to 8 p.m. The only thing we do is to praise our Maker. If you are just dancing, to bamo Jesu loluwa tolubala. Ewu ńlá ni o. If you are just dancing and you've not accepted Jesus Christ as your Lord and as your Savior, disaster ni o, wa disastrous. And that is why mo fẹ́ kọ orin fún ẹ̀yin tẹ́ bá mọ ẹ̀kọ́ tẹ̀lé mi. Ìgbẹ̀yìn ni mo rò tí mo fi tọ̀ Jésù lọ. Bàbá mi mo olóore jẹ́ kí ìgbẹ̀yìn mi ó dára o. Èrè kí ni yóò jẹ́ fún ènìyàn kó jèrè gbogbo ayé yìí kó sọ ẹ̀mí ẹ̀ nù. Ilé ológo a ò ní miss ẹ̀ lórúkọ Jésù. We will not miss heaven in the name of the Lord Jesus Christ. The best thing that can happen to you is to give your life to the one that sits on the throne. Ancient of days, the one that cannot be insulted. Every Sunday we are here, we praise God, we honor God, we reference God. This is AlujoHymn Fusion. And this is episode 135. Next week is going to be an awesome time. Ama wambi, ama nyomba, wamba. Arúgbó ọjọ́ ló ń ṣe kì í ṣàwa. And that is why we are giving him all the glory, all the honor, adoration for his faithfulness upon our lives, for his mercy. Lord, we thank you. Because as old as you are, you never change. You can never change. You will never change. Thank you for helping us tonight. We return all the glory, honor, adoration back to you, O Lord. Olúwa ẹ ṣé o, ayérayé ẹ ṣé o, aṣẹ́gun àti ajogun la jẹ́ lórúkọ Jésù. Ìgbẹ̀yìn ni mo rò ni mo ṣe tọ̀ Jésù lọ. Bàbá mi mọ́ olóore jẹ́ kí ìgbẹ̀yìn mi ó dára. Ìgbẹ̀yìn ni mo rò ni mo ṣe wá tọ̀ Jésù lọ. Bàbá mi mọ́ olùgbàlà jẹ́ kí ìgbẹ̀yìn mi ó dára. Now, if you are just dancing without knowing Jesus as your Lord and as a Savior, go down. I don't want you to go swekwa. It's a disastrous thing when you die without Jesus. So the best thing that can happen to you now is to give your life to the one that sits on the throne. John 3:16 says, "For God so loved the world that he sent his only begotten Son to die for you, on me, and me." So the best thing that can happen to you now is to give your life to the one that sits on the throne. He's always there to embrace you, no matter the level of sin you've committed. I don't want to know the level of sin you have committed. The Lord is still there, who will forgive you. Because of one thing, that precious blood that was shed on the cross of Calvary is so much available for everybody. I'm going to sing the song again.
ìgbẹ̀yìn ni mo rò ni mo ṣe tọ̀ Jésù lọ. Bàbá mímọ́ olóore, jẹ́ kí gbẹ̀yìn mi ó dára. Èrè kí ni yóò jẹ́ fún ènìyàn kó jèrè gbogbo ayé kó sọ ẹ̀mí rẹ̀ nù? Now the spirit of the prophet just told me that he's going to bless people this week. Ọlọ́run á sọdún ayọ̀ fẹ́mi, á sọdún ayọ̀ fún wọn náà lórúkọ Jésù. For those of you that is watching me on YouTube, on Facebook, on Twitter, on TikTok, on Instagram, the Lord will bless us this week in the name of the Lord Jesus Christ. The Lord will do that which Him alone can do in the name of the Lord Jesus Christ. You've been praising God for the past 1 hour. The Lord wants to return His own blessing to you. The Lord will return that blessing that you have never prayed for.